Sunday Igboho gangan ṣe. oníṣòwò ni mí, àmì businessman mo ń ta mọ́tò, mo máa lọ rà nílùú òyìnbó káàkiri, mo máa ń tà, mo ní sí ọwọ́ mi tí mò ń ṣe. Mo dẹ̀ jẹ́ olóṣèlú tó sòṣèlú, à ń tẹ̀lé àwọn bàbá mi tó wà ní òṣèlú dáadáa, tèmi náà dẹ̀ jẹ́ kan lóògì ń bẹ̀, mo sòṣèlú, mo ń ta mọ́tò, mo máa lọ rà, mo náà ń tà. Mo dẹ̀ ní company, orúkọ company mi ní Addison International Concept Limited. Mo dẹ̀ tún ní Addison Petrol and Gas, ni mo ní, mo lọ lọ́run gbogbo ẹ̀ fún. So ẹ jẹ́ yàtọ̀ sí yẹn àwọn èèyàn tún ń pè é ní àjìjàgbara activist, báwo ni ẹ ṣe lè. Ọlọ́run ti dá mi mọ̀ yẹn, kì í ṣe pé mo register company fún àjìjàgbara. Èmi kàn kó yíra pé kí yẹn jẹ káwọn yàrá wa jẹ, mi ò fọwọ́ sí gbogbo orúkọ báyìí. So mo dẹ̀ jẹ́ kan ẹni tó kópa nínú ogun mọ́láìkà àti pẹ̀lú oríṣiríṣi àwọn ogun kan ti ṣẹlẹ̀ tó jẹ́ pé Ọlọ́run lò mí ń bẹ̀. Mo wà ń gbà tó ń jagun Ọ̀fà, mo wà ń bẹ̀ tó gbọ́ wọn mọ̀. Ìgbà tó ń jagun owó alẹ́ mọ́mọ́ àti Olúkàrẹ̀, mo wà ń bẹ̀. So many things àwọn nǹkan báyìí lóríṣiríṣi tí mi máa ń gbìjà pé kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ ká yẹ bára wa jà, kò yẹ ká yẹra wa jẹ, tí mo lè máa ń kópa láti pé kí gbàtà lè wà bó ṣe yẹ kó wà. Kí ni nǹkan tẹ́ lè sọ nípa ogun tó ń kojú ilẹ̀ Yorùbá, Nàìjíríà as a whole lọ́wọ́lọ́wọ́ báyìí? Ogun jíjíyàn gbé, ìpànìyàn. Nǹkan tí mo lè sọ nípa wàhálà àwọn Fúlàní yẹn ni pé mo ti sọ síwájú náà pé àwa Yorùbá, àwọn bàbá wa àtàwọn ẹ̀gbọ́n wa ni kí wọ́n jẹ́ ká wọ́n fi mọ̀ ṣọ̀kan láàrin ara wọn. Tó bá ti fi mọ̀ ṣọ̀kan tẹnu wá kò sẹ́kẹ̀tì mọ̀ sọ yìí, ará àta kan ò Fúlàní wèrè kan ò lè wá láti ilẹ̀ Fúlàní kọ́ wá wọlé Yorùbá wa ń bí kókó fẹ́ mọ jí àwọn bàbá wa gbé, wọ́n fẹ́ mọ já àwọn ẹ̀gbọ́n wa gbé, wọ́n fẹ́ mọ já àwọn àǹtí wa gbé, ẹ fẹ́ mọ pa àwọn brọ́dà wa, pa àwọn àbúrò wa. Kò yẹ kó possible now, because àwa la mọ̀nà ẹnu lé wa, àwa la mọ̀nà ẹ̀kún lé wa. Tí kúlẹ̀ ò bá pa ni, tòde ò lè pa èèyàn. Táwa fúnra wa, táwa ti gbàgbọ́dé fúnra wa, Fúlàní wèrè wo lọ́fẹ́ ṣe nǹkan kan fún wa. So táwọn bàbá èmi ò béèrè owó lọ́wọ́ ẹnìkankan, wọn béèrè nǹkan kan lọ́wọ́ ẹnìkankan, ṣùgbọ́n mi tèmi fẹ́ ni tèmi tẹnumọ́ ni yé pé kí àwọn bàbá wa yìí kàn ṣe meeting, kàn fọwọ́ tì wá lẹ́yìn, gbígbẹ kẹsì fọwọ́ tì ní tí wọ́n bá ti ṣèyẹn fún wa pé àwọn fọwọ́ tì wá lẹ́yìn o, kàn dá Fúlàní dá wa náà. Wọn ò bí àwa dáǹsì kákóra wa jọ kápá ń lọ sílẹ̀ Fúlàní, afẹ́ lọ bá wọn, afẹ́ mọ lọ bá wọn jà, afẹ́ mọ lọ pa wọn, afẹ́ mọ lọ kidnap wọn. Nígbà tá a mọ̀ nẹ́bẹ̀, tá a mọ ojúlé jàbẹ̀, kò lè rọrùn fún wa. So táwọn àwọn bàbá wa kan àtàwọn ẹ̀gbọ́n wa kan tó bá ti gbàbọ̀dé fún wa ń bíbà fún wa Yorùbá, kò sí agbára tí Fúlàní ní láti fi bá wa jà. Agbára wo ni Fúlàní ní? Kì í ti pé yẹn ń sọ̀rọ̀ ẹnu tàbí pé yẹn ń gbéraga tàbí pé yẹn ń fọ́nu. Àwa Yorùbá ní àwọn ọ̀dọ́ kan náà wà, àwọn ọ̀dọ́ kan bẹ tọ́lọ́ tó bá ń bẹ́lẹ̀ Yorùbá ń bí tó bá gan akẹrẹ náà. Èmi ò béèrè owó lọ́wọ́ ẹnìkankan, ẹ̀ǹdẹ̀ sọ pé kẹ́nìkankan fún bẹ́lẹ̀ nìkan, kí lọ́lọ́run kí ni mo tó wá tọ́lọ́run ṣe fún mi. Ìgbàgbọ́ tèmi ní pé ìyá gbọ́dọ̀ di ọmọ Yorùbá. Níbi tí wàá ìbáwá tọ́lọ́dẹ̀ fáwọn ẹni kátà ẹni lè lò láti fi kọjú Fúlàní ara dáradára ni wọ́n náà ń bò dáradára wá dẹni tí ń gbìyànjú tó gbé ká mọ lọ́mọ yìí ká wá. Nígbà dáradára Fúlàní tí ọ̀daràn mọ́ tó bá ń kidnap àwọn bàbá wa àtàwọn àǹtí wa àtàwọn ẹ̀gbọ́n wa sì tó gbé àti wálé láti ìlú Èkó pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ gbọ́n wa tó jábúrò àtọ́ bẹ́ẹ̀ ìlú Èkó àti wálé sì dẹ́rù bà wọ́n pé táwọn bá ti dé sí kọ́ mọ́ já wọn gbé nílẹ̀ Yorùbá tó ti bí wa tọ́lọ́ yé ìlàrí mọ́ kọ́wé ni mo fi gbogbo ẹnu kọ yìí. Kò síbi tí mo lè kílèmù Gàmbàrí, mo lè kílèmù Haúsá, mo lè kílèmù kankan. Gbogbo ayé mọ̀ pé Sunday Yorùbá ni mí, Yorùbá paraku lè mí, tí kò sí ìlú tí mo lè lọ lágbàáyé, Ọlọ́run ti dé mi Yorùbá mo ti wà yín nìsín. So kí wá jókòó síbi kan sí kí ni yẹn máa ń pa mí lẹ́kún gan pé báwo làwọn kẹ́sì kan máa kẹ́ kóra wọn jọ ẹ̀jẹ̀ wọn kẹ́ pé mo pẹ́ra ẹni òtẹ́ ètò nílò alára Fúlàní táwọn bàbá wa bá ti gbàbọ̀dé fáwa káwọn ṣe meeting kan wá pè wá pé ẹ̀yàn ọmọ yìí o àti ṣe meeting o ẹni bá mọ̀ pé òun tó bẹ́ẹ̀ òun tó bá sùn lọ yẹnu yẹn o ọyẹ wa lọ kojú àwọn Fúlàní tó ń jiyàn gbé kábíyèsí Ọlọ́run bàtọ́ láyé wọn ò tó nǹkan kan kì í ṣe pé yẹn ń fọ́nu yẹn ń gbéraga àwọn Fúlàní ò tó ń tán pẹ̀lú àwọn náà bọ̀ àwọn ọ̀dàlẹ̀ kan níbi táwọn kan bá ti ní ẹgbẹ́ lórí àwọn gbẹgbẹ́ ẹgbẹ́ lẹ́sẹ̀ àtùmọ̀ bara wa jẹ́ àmọ̀ járáǹkì ara wa Yorùbá èpè tí àwọn bàbá lọ́wọ́ ti gbé Yorùbá àwọn bàbá yẹn kọ̀ ẹ́ kó ṣépè tó bá yẹn kọ̀ ẹ́ kó ṣépè èpè yẹn sì ń já èpè táwọn bàbá yẹn ti sẹ́ sì ń já níbi wọ́n dalẹ̀ ká Yorùbá ká mọ̀ dalẹ̀ ara wa tí Yorùbá ti síwọ́ dalẹ̀ ń bẹ̀ tẹ́nu wá kó àkóbá mélòó lára Fúlàní àwa la làwọn lójú àbọ̀dé náà ló jẹ́ ká sọ Fúlàní di ohun tí ò tó Fúlàní darandaran wá dẹni tí ọ̀daràn mọ́ ti di Yorùbá gbé ẹ̀jẹ̀ bá ń tì ní Yorùbá ní bàbá mi àmọ́ bo ẹ̀gán á ní Gàmbàrí pa Fúlàní ọ̀lẹ́jọ́nú alẹ́rẹ̀kọ́ àtẹnukọ́ náà jọ ń para wọn jẹ ẹ mọ sikini yẹn ní sáìdì ọ̀dọ́ yín kọ́ àyè gbà wọ́n láti kọ́ fẹ́ gbé wọ ọ̀dọ́ wa ń bí kọ́ irú ẹ̀ gbà wọ́n náà tó táwọn bàbá wa bá pè wá jọ tí wọ́n dẹ̀ àbí èmi Sunday Adéyẹmọ Ìgbòho èmi ò béèrè owó lọ́wọ́ ẹnì kankan ohun tí mi ní ìlú ni pé wọ́n ṣe meeting wọ́n dẹ̀ sọ fún wa wọ́n ti gbogbo ayé mọ̀ pé tó ẹ̀yin Fúlàní o ẹ jókòó ara yín jẹ́ o
àti sígun fáwọn ọmọ wa o tẹ bá kọjá ààyè orí ilẹ̀ yín àbùkù lẹ́ẹ̀kan o tó bá ti sọ̀rọ̀ ẹ́ síta tí gbogbo ayé sì gbọ́ kò sì fi ókọ àwa àwọn bá tí wọ́n bá pè kàn pé àwọn kan ní àwọn kan bẹ́ẹ̀ ń bàdàn bí àwọn alágbára náà ń bẹ lẹ́kọ̀ọ́ alágbára ń bẹ lọ́ṣun wọ́n ń bẹ lẹ́kìtì wọ́n ń bẹ lóńdó wọ́n wà ní káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọ́n bẹ ńlọrin kàn pè wọ́n jọ wọ́n á sọ wádọ̀ kan wọ́n ní ká bọ́ọ̀lù wọn kò ní sí nǹkan kan mọ́ ẹ̀ lè gbọ́ nǹkan kan mọ́ ẹ̀ lè gbọ́ nǹkan kan mọ́ bọ̀ pé kàkẹ́ ìjókòó káwọn sọ pé ẹ kìnnìkan là ń dóde ẹ Yorùbá ọjà Yorùbá ọ̀fẹ́ fa wàhálà wọ́n sì pa gbogbo àwọn fámìlì wa tán á sì mọ wòran á mọ̀ pé Yorùbá ọ̀fẹ́ fa wàhálà Yorùbá ọ̀fẹ́ gbẹ abọ́ ẹ̀ fáwọn Yorùbá gan láàmú gbàbọ̀dé fúnra wa abọ̀dé náà ń pẹ̀lú yàn á lè torí pé ká sọ dúdú ọ̀rọ̀ ní for example ẹ wúrọ ọmọkùnrin kan sì wọ́n ní Sowore ọ sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ kí ló ti sọ tẹ̀ ti múlẹ̀ kí ló ṣe ń sìn kí ló ẹ̀dàkùn kí ló ṣe abọ̀dé náà Yorùbá náà sì gbà fún tá a bá gbàbọ̀dé fún ni kí wọ́n fẹ́ mú fún kí ló ti sọ ti sọ pààyàn ní sìn tẹ̀ múlẹ̀ o sí Sowore pààyàn ni àbọ̀jalè àbí kí ló ṣe ìjọba alágbádá ladẹ̀ wà á sí níjọba ológun ẹnu kálukú gbà láti sọ ohun tó fẹ́ tí a bá ń jẹ wá nígbà láti àṣẹlógún ayé ogun àbáṣà la gbọ́ pé mọ́sùn mọ́tọ̀ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n ń gbé yẹn pamọ́lé kí ló tún ké wá tún láyé alágbádá kí ló dé kí ni máàmù Sowore yẹn sí ẹ dàkún kí ló sọ kí ló ṣe é sì náà fi múlẹ̀ kí ló tó ṣe kí ló sọ kí ló sọ kí ló tó ti ṣe é sì náà fi arrest ẹ̀ tán ní kọ́ lọ́ mú pa wọ́n wọ́n ní wọ́n ti lọ gba court order wọ́n ṣe investigation kílẹ̀ ṣe lórí ẹni ẹlẹ́ni tọ́yẹ kí ló ń tọ́ báyìí máa ṣẹlẹ̀ náà ohun tí kálukú fi ń bẹ̀rù nìyẹn kì í ṣe pé nǹkan kan ohun tí kálukú fi ń bẹ̀rù nìyẹn ìlè wá kú kọ̀dẹ́ lè jó ilé bá bẹ́ẹ̀ ìlè wá kú ìlè jẹ́ nìkan pa mí kó lè jó ilé bá bẹ́ẹ̀ ẹ̀yẹ àpapọ̀ tí nígbà tí for example bàbá à ń jagun ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ Mọdákẹ́kẹ́ ní tọ́ba kú yẹn mẹ́ta lórí ilẹ̀ Mọdákẹ́kẹ́ bí ẹ̀yẹ àpá gbogbo wa kò ti fi lálọ torí pé wọn kò tí Mọdákẹ́kẹ́ bá ń bára wọn jà ní ilé tó kún bá dé sí Mọdákẹ́kẹ́ sí ìlú Mọdákẹ́kẹ́ ìlú alálùbáríkà wọ́n kọ́kọ́ fi dànù lé yẹn lẹ́nà wọ́n kọ́kọ́ fèsì ìjà tá ti ń bọ̀ yẹn Mọdákẹ́kẹ́ ìlú tẹ̀ ń wò yẹn fẹ́ wò kéré jẹ wọ́n kọ́kọ́ fèsì ìjà tí ń bọ̀ láti ta ni pé níbo ẹ̀yẹn pàjánù létí náà ẹ̀jẹ̀ àkọ́kọ́ fogún ju ìjà tá ti ń bọ̀ yẹn náà bìlífù Mọdákẹ́kẹ́ nìyẹn wọ́n àmọ́ sọ fún yín pé tó bá kú yẹn méjì Mọdákẹ́kẹ́ bí ẹ̀yà àtẹ̀bá lè pa gbogbo àwọn ẹ̀ tó bẹ́ẹ̀ bó ṣe kó wà nìyẹn ó yẹ kí gbogbo àjọ fọ́ sowọ́pọ̀ ní ìkámọ́ gbèjà ara wa bí wọ́n ṣe gbé Sowore lẹ́sọ̀ yẹ kí gbogbo Yorùbá ti dìde fún because mi mọ nǹkan tí ọkùnrin yẹn ṣe tán fi múlẹ̀ ń sìn èmi fẹ́ kí wọ́n ṣàlàyé nǹkan tó ṣe fíìmù tán fi múlẹ̀ tán fi ní kí wọ́n lọ gbé pamọ́ kí ló ṣe é sìn kí ló ti ṣe kí ló ṣe nígbà tí Jonathan sáà ń ṣe ìjọba gbogbo yẹn ní ń bu kálukú ń sọ̀rọ̀ sí òkúkú sọ̀rọ̀ nígbà tí ọ̀dẹ̀ tẹ́wa lọ́rùn mọ́ àdìbò afọ́tì alẹ́kọ́ ń bẹ́ ẹnikẹ́ni tá a fẹ́ kí lọ́wọ́ adé tá a wá gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ń sìn láì torí Ọlọ́run kálukú ọmọ bẹ̀rù àti sọ̀rọ̀ kàn bá mọ́ gbèmí lẹ̀ kàn bá mọ́ pa mí níjọ́ kẹ́nẹ́ là á sì kú àbá bẹ̀rù kú títí àṣàkù bẹ̀rẹ̀ náà ni yàní ẹ tó bá dẹ̀ fẹ́ jó lórí ogun oníbẹ̀rù àtìmọ́lé mọ́láìkì ọkùnrin Sowore yẹn náà kò jí sòro kúkú lè pa èyí tí mo mọ̀ náà nìyẹn so ẹrú gbogbo kan báyẹn ọmọ ń dẹ́rù bà yẹn bàbá mi kan bá mi sọ̀rọ̀ lánàá ó ní àyẹn gbọ́dọ̀ sọ́ra mo ní bàbá àgbàlagbà ní kí là ń sọ́ra fún ó ní kí mo tán ṣe Fábíọ́lá ó ní wọ́n ta Abíọ́lá títí wọ́n pa sínú sẹ́ẹ̀ lórí irọ́ láìsẹ́ kankan Babangida ta Abíọ́lá títí wọ́n pa Abíọ́lá yóò bá orí kankan sí nígbà tẹnu wo òkú báwọn kan Yorùbá kan bàbá kan náà gbàbọ̀dé Fábíọ́lá náà ṣé Babangida dé pa Abíọ́lá ní báwọn kan náà lọ parọ́ fún àwọn Babangida náà lọ torí ohun tó ń fẹ́ gbà torí ohun tó ń fẹ́ jẹ wọ́n lọ róòpù bọ Abíọ́lá labẹ́ọ́lá Babangida takùn ògbé ìjọba Fábíọ́lá náà pàlà fọ́tún fẹ́ pa wọn ò dédé pa ṣé Fúlàní dédé pa Àfọ̀njá ni ebi Yorùbá lọ gbàbọ̀dé fámọ̀já tí Yorùbá bá gbàbọ̀dé fámọ̀já tí Fúlàní náà lè yẹ Àfọ̀njá pa ni ṣé ilẹ̀ ìlú Ìlọrin jẹ́lẹ̀ Haúsá àbọ̀jẹ́lẹ̀ Fúlàní ṣé ìlú Ìlọrin jẹ́ ń bí tí wọ́n sọ Yorùbá para sọ́jẹ́lẹ̀ Fúlàní àbọ̀jẹ́lẹ̀ Haúsá Yorùbá gbàbọ̀dé bẹ̀rẹ̀ nìyẹn tí Yorùbá bá gbàbọ̀dé fámọ̀já tí wọ́n lè rí Àfọ̀njá rẹ̀ bùn bẹ̀ ni tí Yorùbá bá gbàbọ̀dé fún Awólọ́wọ̀ ṣé bá Awólọ́wọ̀ ṣe Awólọ́wọ̀ ní sí president Nàìjíríà ni wọ́n gbàbọ̀dé fún náà ni torí bá à ní pọ̀ nǹkan wa tá a nílé àwọn járajára wa ni for nothing ẹ wá ní Fúlàní lé wa kiri Fúlàní ṣe gbá ebi ò béèrè owó ẹnì kankan ṣùgbọ́n mi nígbàgbọ́ èmi ń tèmi o èmi ń sọ tí Yorùbá bá fẹ́ tó bá àwọn bàbá bá pè wá jọ kàn sọ fún wa pé àwọn ń bẹ lẹ́yìn wa kàn dá wa dá Fúlàní gbòòrò kàn sọ tèmi ni pé kàn sọ fún wa pé a ti wà lẹ́yìn yín kàn pè wá sí meeting kàn wá dá wa dá Fúlàní èmi ò béèrè owó lọ́wọ́ ẹnì kankan I don't want anything from anybody kàn kẹ́ pè wá kàn dẹ̀ bá a ṣe meeting papọ̀ kàn dẹ̀ sign fún wa pé a wà lẹ́yìn yín ẹ mọ báyìí tó lọ gbogbo ibi tí Fúlàní bá ti fẹ́ fìyà jẹ Yorùbá ẹ̀kọ́ yà fún wa bẹ́ẹ̀ ó ti tán àwọn náà mọ̀ pé àwọn lọ́mọ àwọn làwọn máa kọ nílẹ̀ kí ni kì í sọ̀rọ̀ ẹnu wọ́n tiẹ̀ sọ àti fún àǹdánu ni o àtà àǹdánu ni o káwọn tiẹ̀ sá sáìn fún wa wọ́n sáìn fún wa pé gbogbo ibi tí Fúlàní ti ń yọ Yorùbá lẹ́nu pátápátá káwọn fèsì wọn nígbà tẹ ẹni Fúlàní ń dà wá láàmú bí ẹ wá lọ kó àwọn Fúlàní ọlọ́pàá
fúlàní ọlọ́pàá ẹ wá kó bọ̀ fún fúlàní ọlọ́pàá ẹni kọ́ lọ fẹ́ẹ̀lì sí fúlàní ṣé fúlàní ọlọ́pàá tẹ kó bọ̀ fún ṣé yóò ọlọ́pàá fúlàní ẹgbẹ́ ni kò ní pa wọn ní sẹ́kẹ́rẹ́ fún wọn náà wọ́n tún pè wọ́n ẹgbẹ́ ẹ̀kọ́ mi tẹ́wọ́ wọn ti ní abọ́ káwá bá yín ṣé àwa Yorùbá ní sèká ká kóra ọjọ́ ká mọ̀ ṣèjẹ̀gbẹ́ sí ká wá kọ́ lọ́pọ̀ bọ́ fún àwọn Yorùbá ọlọ́pàá pé kọ́ lọ́pàá wa tí wọ́n máa pa ọmọ àlè Yorùbá náà kọjú mọ̀ sí wa nù wọn ọmọ àlè Yorùbá náà kọjú mọ̀ sí wa ọmọ àlè Fúlàní ọlọ́pàá náà kọjú mọ̀ sí Fúlàní ẹgbẹ́ náà kò possible kan possible kò lè ṣeéṣe bẹ́ẹ̀ so tí a bá fẹ́ dẹ́kun Fúlàní àwa ni ká wá ká ṣe fìgìláńtì ara wa káwọn bàbá wa sì fọwọ́ tì wá lẹ́yìn káwa bá sì fẹ́ pọ̀ ìyà fáwọn àwọn àǹtí wa àtàwọn bàbá tó ń jí gbé àtàwọn àbúrò wa àwa ni ká bára wa sọ̀rọ̀ ká kọ́kọ́ fọ̀tẹ̀ ara wa ká mọ̀ gbẹ̀ra wa lẹ́sẹ̀ ká fi gbogbo yẹn lẹ̀ ká mọ̀ mọ̀ búra wa ká mọ̀ mọ̀ járáǹkà ara wa ká mọ̀ járáǹkà nǹkan bá ní Yorùbá ní nǹkan lọ́wọ́ náà tó dájú gidi Ọlọ́run ọba lódùmarè nǹkan Yorùbá ní nǹkan lọ́wọ́ kábíyèsí Ọlọ́run ṣùgbọ́n àwa àmọ́ nǹkan tọ́lọ́run fún wa mélòó lára Fúlàní ẹ wo gbogbo agbára tí ń bẹ Nàìjíríà lẹ́nu ń borí Yorùbá wà ń bẹ ẹ sọ fún mi ẹ sọ bí ti Yorùbá wà ó ní ká ronú náà ẹ sọ gbogbo àti IG ni o àti general ni o àti controller ni o àti custom controller ni o gbogbo òpò director of SS ni o everything tí ń bẹ Nàìjíríà lẹ́nu ẹ sọ bí ti Yorùbá wà ń bẹ fún mi mo fẹ́ mọ̀ àtúní ronú àmọ́ járáǹkà ara wa ni àmọ́ yẹ̀yẹ́ ara wa àmọ́ tẹ́ra wa àmọ́ gbẹ́ra wa lẹ́sẹ̀ ẹgbẹ́ nípa kò tó ti ń pẹ́rẹ́ bẹ́ẹ̀ mi bá tọ́ mi tí mò ń pẹ́ra mi bí ìbá tó tí mò ń pẹ́ra mi ẹ kọlù mi wò náà ẹ̀rọ mi ń sẹ́wò náà bí mo bá tó tí mò ń pẹ́ra mi tí mi bá tó tí mò ń pẹ́ra mi ẹni kì í síwájú wò náà ẹni kúkú bèrè owó lọ́yẹ̀ nìkankan but gbogbo agbọ́dọ̀ jọ fọwọ́ sí kí gbogbo àjọ mọ̀ sí kí gbogbo apátápátá jọ mọ̀ sí kájọ mọ̀ pé gbogbo alájọ lọ́wọ́ sí nǹkan tí ń ṣẹlẹ̀ yìí lálẹ́ fi sí àwọn Fúlàní tó ń ṣe jàǹbá fún wa lẹ́yìn o bíbẹ̀ kọ́ bí ó sì mọ̀ lọ nìyẹn. Sàǹjẹ́ nílò ìrànlọ́wọ́ àwọn agbófinró bí ọlọ́pàá láti lè fi àbí sójà láti lè fi kọjú àwọn. nídìí ìfúnṣẹ́ mi ò nídìí ìrànlọ́wọ́ sójà kankan àbí agbófinró kankan kí ni mo fẹ́ fi ìrànlọ́wọ́ sójà sí bí mo ṣe ń káàkiri ìgbésí ayé mi wọn gbọ́ ọlọ́pàá kankan tẹ̀lé mi jáde sójà kankan ọ̀dẹ̀ tẹ̀lé mi jáde èmi kí n tèmi pẹ̀lú pé àwọn kan sọ wọ́n ní Sunday lo escort ọlọ́pàá èmi Àdìsán Aládìkún mo ń lo ilé ọ̀sìn mi fún pé tí n bá ń lọ ìlú mi ò lè mọ lọ kí mo bá àwọn ẹ̀jà ń jà títì náà àwọn ọmọ boys mi náà àwọn ọmọ tó jẹ́ ọmọ tó ń tẹ̀lé mi náà ń tẹ̀lé mi dájọ́ jáde kí n tèmi mi nídìí ìrànlọ́wọ́ ọlọ́pàá kankan mi dẹ̀ ní ìdìrànlọ́wọ́ sójà kankan kí ni